ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe àlàáfíà ní abá yín. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n gbé Mariam àti Olori Ronke lọ síwájú àwọn kánsù ilé Ifẹ̀. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist ètò ẹ̀ní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tẹ̀ní. Ṣé àlàáfíà ni mo bá yín? Happy New Year to you all. Ọdún yìí ọdún ayọ̀ ni ó máa jẹ́ fún wa. Ìtura ló máa mú wá, ayọ̀ ló máa mú wá, ìbùkún ló máa mú wá ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn ilé, orúkọ mi ni Mashola o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Okay. Ni ọlá yín máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn ilé, kábíyèsí wọ́n gbé Ronke àti Mariam lọ síwájú àwọn elders of ilé Ifẹ̀ nítorí wípé wọ́n ti lost gbogbo sùúrù èyí tí wọ́n ní látijọ́ yìí tí wọ́n fi ń bá àwọn olórí yìí lọ. Wọ́n fi ń bá àwọn olórí lò, especially Ronke àti Mariam. Wọ́n ní Ronke ọmọ ilé Ifẹ̀ ni pé ó yẹ kó mọ ojúṣe àti gbogbo àṣà èyí tó jẹ́ pé ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ ilé Ifẹ̀ ni. Wípé ṣùgbọ́n ọ̀tọ̀ ni nǹkan tó yẹ kí Ronke máa ṣe, ọ̀tọ̀ ni nǹkan tí olórí Ronke ń ṣe. Wípé gbogbo ìwà tí olórí Ronke ń wù kò bójúmu nínú pálàsì bàbá wa onírìṣà Adéyẹyè Ògúnwùsì. Wọ́n ní nítorí ẹ̀ ni wọ́n fi gbé lọ síwájú àwọn elders of ilé Ifẹ̀. Wọ́n ní nítorí pé gbogbo àwọn ìwà èyí tí wọ́n bá lọ́wọ́ olórí Ronke ó jẹ́ kàyéfì allegedly bí a ṣe gbọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀lé. Wọ́n ní ìgbà tí olórí Ronke ti dénú palace yẹn wípé gbogbo nǹkan tí olórí Ronke ń ṣe ó ní wípé kí Queen Naomi má padà wá sínú palace. Wípé olórí Ronke ó ń pretend láti ṣe àwọn ìwà kan bíi àgàbàǹgebè. Wípé gbogbo ìwà ẹ̀ kò tètè hàn sí kábíyèsí ní pé nítorí pé ó ń hide gbogbo ìwà ẹ̀. Wípé ó ń pretend láti nífẹ̀ẹ́ Queen Naomi ṣùgbọ́n ìfẹ́ náà ò dénú. Ẹ jọ̀ọ́, gbogbo nǹkan tá à ń sọ yìí alleged ni o. Wọ́n ní olórí Ronke wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Mariam wípé àwọn ò ní jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Wípé in fact gan wọ́n form team. Wípé team wọn ní pé kán fight láti má jẹ́ kí Queen Naomi padà wá sínú palace. Ẹ̀yin èèyàn náà ẹ mọ ìgbà tí olórí Ronke lọ sí church Queen Naomi tí wọ́n lọ bá àwọn elders church Queen Naomi pé Queen Naomi gba ọkọ àwọn. Tí àwọn elders yìí fi ń béèrè lọ́wọ́ wọn pé ọkọ wo ni Queen Naomi gbà, ṣé ọkọ tó ń fẹ́ tẹ́lẹ̀ àbí ta ni? Ló wá ní kábíyèsí náà ni wọ́n ní táwọn yẹn fi pariwo lé lórí tí wọ́n lè dànù. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní olórí Ronke àti Mariam wọ́n ní wọ́n lọ ń fẹ́ nǹkan sí inú pálásì kábíyèsí. Wípé security guard lórí wọn láàrin òru. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní àwọn ọkùnrin kan wípé wọ́n plan pẹ̀lú wọn wípé wọ́n jáde nínú quarters olórí Ronke, in fact inú quarters Mariam ni láàrin òru. Wọ́n ní Dr. Elizabeth lórí wọn. Oríṣiríṣi àwọn nǹkan tó ti ṣe èyí tí Dr. Elizabeth náà tún gbọ́ wípé wọ́n plan láti lọ sue kábíyèsí láti gbé wọn lọ sí court. Oríṣiríṣi nǹkan ni wọ́n tẹ́ kalẹ̀ níwájú àwọn council àti àwọn afọbajẹ yìí wípé olórí Ronke ṣe. Kábíyèsí ní àwọn ò lè ní sùúrù fún olórí Ronke mọ́ àti Mariam. Wípé ìdí nìyẹn tí àwọn fi gbé wọn wá síwájú council wípé because àwọn ti fún wọn ní ààyè tó tó láti lọ ra ilé wọn. Wípé àwọn sọ fún wọn wípé kí wọ́n lọ ra ilé, àwọn ò láwọn fẹ́ divorce wọn ṣùgbọ́n àwọn fẹ́ kí wọ́n wà láàyè wọn nítorí pé àwọn fẹ́ peace nínú palace àwọn. In fact gan wọ́n ní wọ́n bring it up pé one of the seer Brazilian kan wípé wọ́n sọ fún wọn pé tí wọn ò bá separate àwọn olórí yìí wípé èèyàn kan máa ṣe ibi fún èèyàn kan. Wọ́n nítorí èyí wọ́n ní yàtọ̀ sí èyí tí seer Brazil sọ, àwọn fẹ́ peace nínú palace àwọn nítorí pé àtìgbà tí àwọn olórí ti wọnú palace ìjà ni wọ́n ń jà.
competition ni wọ́n ń ṣe, kò sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn. Ipe Olori Ronke ò fún àwọn ní peace àti Mariam, ipe wàhálà ni wọ́n mú wá everyday. Ipe bí wọ́n bá Tèmítọ́pẹ́ jà, wọ́n á bá Elizabeth jà. Ipe every time ni àwọn ń ru ẹjọ́. Ipe to the extent ipe Olori Ronke ó lọ ń attack Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth ní Ọ̀jájàmọ́, odindi ìyàwó kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí wọ́n ṣe tẹ́ ọ̀rọ̀ Olori Ronke síwájú àwọn elders àti àwọn afọbajẹ nìyẹn àtàwọn council. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Wọ́n ní gbogbo àwọn witness èyí tó jẹ́ pé wọ́n sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún kábíyèsí, wọ́n ní gbogbo wọn náà máa kọ ojú àwọn council àti àwọn elders yìí. Wọ́n ní nítorí wípé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ kékeré rárá. Ẹ jọ̀ọ́, bí a ṣe sọ allege ni gist yìí. Mi ò sí nínú palace kábíyèsí o, bí a ṣe gbọ́ la ní ká wá sọ fún yín. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ó ti tó ìjọ́ mẹ́ta kan tí kábíyèsí ti sọ fún Olori Ronke àti Mariam kí wọ́n lọ ralé, ṣùgbọ́n àwọn méjèèjì wọ́n takú wọn ralé. Wọ́n ní kí kábíyèsí ipe kí ó extend ilẹ̀ tó wà ní ẹ̀yìn palace, kó bá wọn kọ́ palace tàwọn síbẹ̀ káwọn máa gbé. Ìyẹn number 1. Number 2, nígbà tó tún jáde, wọ́n ní pé àwọn máa wà nínú palace ṣùgbọ́n àwọn ò ní dá sí nǹkan tí àwọn àti Queen Naomi bá ń ṣe. Àwọn máa stay very low. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣe yìí, wọ́n ní kábíyèsí ò take it very lightly pẹ̀lú wọn rárá. Wọ́n ní so pẹ̀lú gbogbo allegations tí wọ́n bring up fún àwọn council yìí àti àwọn afọbajẹ gbogbo wọn àti elders, wọ́n ní wọ́n wá ń retí bí wọ́n ṣe máa dá ẹjọ́ yẹn pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́rìí èyí tí wọ́n rí wọn níbi tí wọ́n ti ń gbé oògùn wọnú palace kábíyèsí gẹ́gẹ́ bí security ṣe lóun rí wọn allegedly bá ṣe gbọ́. So gbogbo èyí ni wọ́n tẹ̀síwájú àwọn elder, wọ́n dẹ̀ fẹ́ kí àwọn elder kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. So tá bá ti gbọ́ any update a máa jẹ́ kẹ́ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o láti ìbẹ̀rẹ̀ January títí wọ December 2023. 2024 la wọ̀ yìí. Ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín, ó máa tù yín lára, ó máa tèmi náà lára o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tá à ń wá nínú 2024 yìí á tẹ̀ wá lọ́wọ́. Ọwọ́ ayé ọwọ́ ọ̀tá kò ní ká wa o. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you for subscribing, liking, comment on my channel. God Almighty will bless you all. I really appreciate you and I love you. Happy New Year to you all. Please share this video, like and subscribe. God bless you all.